lórí Oye Okanlomo tí Alaafin tí wọ́n fi Seyi tinubu tí wọ́n fi jẹ Okanlomo of Yoruba land. Àwọn crew member Alhaji Oriyomi wọ́n sọ̀rọ̀. Wọ́n ní ipa wo ni Seyi tinubu kó nílẹ̀ Yorùbá. Ìyẹn lọ bẹ́ẹ̀. Alhaji Oriyomi wá béèrè lọ́wọ́ àwọn crew member wípé ipa wo ni pírẹsidẹ́ǹtì Ghana tí Oonirisa tí wọ́n fi jẹ oyè nílẹ̀ Yorùbá. Wọ́n ní ipa wo lòun náà kó nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tèmi máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká jọ wo fọ́nrán ìsíwájú. Ẹ bá mi love, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé. Ó gbẹnu tán. Sọ wípé wọ́n ṣe fún barrister Tinubu ní oyè tán fún wọn. But my question is, kí ni ipa wọn nílẹ̀ Yorùbá? Kí láti máa ṣe bọ̀ wọn kó tó dòní? Àwọn èèyàn mélòó ni wọ́n ti tara wọn dìde? Kí ni a lè sọ pé ókè o iléeṣẹ́ tí lágbájá kọ́ ní o tọ́ ní ní o tó ṣe pé a fi ní pé ókè ẹ worú àwọn èèyàn báyìí ló gbarú èèyàn báyìí ṣe eléyìí o. Kí ni àti máa ṣe bọ̀ wọn? Ẹ jáwó from the culture, ẹ jáwó from the socio-economic importance, ẹ jáwó from the political. Àmà tí máa ṣe bọ̀ wọn. Mi sọ pé congratulations o mo ti sọ yẹn bàbá tó dẹ̀ fi wọ́n joyè bóyá wọ́n ti rí gbogbo nǹkan yìí táwa ò rí. Inú mi ìbádùn púpọ̀ ká pé bíi ẹni tó jẹ́ bíi ẹ̀sẹ̀ tó mọ̀ pé barrister Seyi Tinubu ti ní ẹ̀sẹ̀ bóyá irú ẹ̀sẹ̀ wọn bóyá on media ni o on whatever ni o kí bàbá náà ń bẹ dáadáa nu pépà ká rí ipa wọn tán bá bọ̀. Ṣé mọ̀ pé tá à ń sọ nígbà kan ni pé we want to discourage in entirety ipe akàndédé mẹ́nìkan akàfi joyè láì mọ̀ pé èèyàn máa ti mọ̀ ṣe bọ̀ rẹ̀. So irú yẹn inú gbogbo wa bá dùn láti mọ̀ kí ni ipa tí wọ́n ti kó before now kó tó di pé wọ́n á lè fi wọ́n joyè. Irú àwọn náà tá a bá kí wọ́n ó yẹ ká lè rí bìkan kí wọ́n mọ̀ tí pé ipa tí wọ́n ti kó nílẹ̀ Yorùbá ni àbí influence yìí pé bàbá wà ní president ó yẹ kọ́ mo lè ṣe dáadáa la fi gbé wọn síbẹ̀. Gbogbo àwọn béèrè bẹ́ẹ̀ ṣe pé nílẹ̀ Yorùbá bá ṣe mọ béèrè nù bọ́jú gbogbo ẹ̀ lọ congratulations àbí náà ni ó parí rẹ̀. Tí ó bá jẹ́ pé wọ́n ti ń ṣe dáadáa sí àwọn ibì kan àbí wọ́n rí potential ṣíṣe dáadáa àwọn ọjọ́ ọ̀la wọn. yà tí wọ́n dẹ̀ jẹ́ ọ̀dọ́ ṣe mọ̀ pé àbí ká fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wọn ọ̀dọ́ ni wọ́n. a máa fi tìyàn náà. wọ́n lè fún wọn lóyè bẹ́yẹn láti mọ ní impact nínú ìlú tí wọ́n joyè lé lórí. Bàbá for development of. Bàbá ẹ jẹ́ kí ìjẹ́ sọ yẹn ẹ dá púpọ̀ ṣùgbọ́n bí tí n bá ti ní ká ti wú gan nílé yìí pé ọ̀dọ́ ni wọ́n fine gbogbo àlàyé tẹ́ ẹ̀ encourage pé kán bẹ̀rẹ̀ sí lo àwa ọ̀dọ́ ṣẹ́gẹ́tì láwọn ibi tó dáa especially ṣùgbọ́n before year 2000 and kila wa yìí before 2023 ta ni Seyi Tinubu gẹ́tì mi ṣé wọ́n máa ṣe kíní kan lọ́nà ọ̀dọ̀ wa lọ́bàgùn bẹ́ẹ̀ wọ́n á wò yín ok ẹ jẹ́ for example Oriyomi kì í sànà Oriyomi ó bíldì Oriyomi débi tó Oriyomi dé ni níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n fi before 2023 ta ni wọ́n fine mo láìkí tẹ́ sọ ìgbà míì wà ojúsùn ọ̀rọ̀ sùnùkùn fújúnù la fi wò pé ọmọ yìí a dẹ̀ ti rí i pé ọjọ́ ọ̀la ọmọ yìí dẹ̀ máa ṣe dáadáa ọmọ dáadáa ẹja àfijọ́ ó wà bẹ́ẹ̀ ẹgẹ́ tẹ̀ sí ṣùgbọ́n tá a bá fẹ́ wo pé ọjọ́ ọ̀la ọmọ yìí ọjọ́ ọ̀la tó máa dáa náà ni a tún rí àwọn ìjà sàkátà rí pé ìgbésẹ̀ àtọwọ́tọ́ ọmọ ẹ̀dẹ́ gbé mo wá láìkọ̀ ọ̀tún ṣe bóyá wọ́n ti ń ṣe sáwọn ibì kan irú bẹ́ẹ̀ la ní kán náà bẹ̀nu pépà. ká tún ná ka síbi tí president Ghana náà ti ṣe sí nílẹ̀ Yorùbá. kò ṣe síbi kankan. kó tó wá joyè ń fẹ́. ẹ ṣe kò ṣe síbi kankan. there is nothing bad. Okay. There's nothing bad in Seyi Tinubu láti joyè. Oh, no, definitely. Because money congratulations. Ìfi ní joyè kò ń ṣe assessment aráàlú o. Assessment àwọn tó fẹ́ fi hàn joyè ni o. Good. Ìtàbí sọ pé foreign policy náà ọwọ́ leader ló wà nù wọ́n ń kó ọmọ ẹ̀yìn lọ́wọ́ láti béèrè pé bó ni ká ṣe ṣe. Assessment ẹ̀ tó fẹ́ fi hàn joyè there might be promises pé okay o tí n bá joyè báyìí máa ṣe kan báyìí fún ìlú yìí. That might be okay. We want him to look at this place. A fẹ́ yí ojú ẹ̀ síbí. A fẹ́ fajú ẹ̀ mọ́ra. Àwa fi jóyè. Ó lè jẹ́ fún àwọn ọmọ wa. Are we doing that to corner favour?
No, to seek favour. Corner seek. Gẹ̀ẹ́sì náà gbogbo ẹ̀. Kí ni difference láàrin ẹ̀kọ́nà favour ẹ̀ sí favour? Now you have to generalize it this time around. If you are talking about. Ní ìta ṣe ní Ghana náà. Gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ papọ̀. Yeah, gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ papọ̀. Tó bá ṣe pé àwa fi corner favour ni. Ṣé àwọn oríṣiríṣi ìdí, there are many reasons na fi máa ń fi yàn jẹ oyè. Wọ́n máa wo antecedent, wọ́n wo future prospects, wọ́n dẹ̀ máa wo àti máa ṣe bọ̀ ẹni yẹn àti ipa tó lè fún ìlú, wọ́n máa wo ọjọ́ ọ̀la, wọ́n á máa wo ìran rẹ̀, wọ́n á mọ àǹfààní tó tún lè jẹyọ. Oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń wò kó tó lè fi èèyàn joyè nílùú. And gbogbo nǹkan ìdẹ́ni is the prerogative right of àwọn tó fẹ́ fi èèyàn joyè. Àwa lè mọ̀ rí nǹkan tó yẹ pé wọ́n rí ju nǹkan táwọn ń tarí lọ. Thank you. Tán fi èèyàn joyè. So ẹ dẹ̀ rí pé bẹ́ẹ̀ yẹn wà agog lánàá gan. Èrò pọ̀ gan bẹ́ẹ̀ lánàá. The minister of finance wá sinepre gbogbo àwọn èèyàn who is doing the society ló wá. Ẹ mọ̀ pé láyé ìgbà kan bọ́ bá jẹ àwọn àtàrẹ̀mọ́ náà jọ mọ́ jẹ náà fún wọn pa àrẹ̀mọ́ gbà kan. Pé tó bá ti jẹ tán kọ́ náà máa lọ because ayé tí ọba bá ń jẹ làrẹ̀ mọ́ ń jẹ nígbà náà. Tẹ́ bá dẹ̀ rí dispensation tá a wà yìí ṣé ń gbọ́ ayé tí president ń jẹ lọ́mọ ẹ̀ ń jẹ. Ẹ wá dúró mọ́pọ́ tó tẹ̀lé president ọmọ president ń gbà yẹn tí Wọlé Ṣóyínká pariwo ta. Ẹ rí i pé ayé tí president ń jẹ lọ́mọ náà ń jẹ irrespect fún president agbọ́dọ̀ fọmọ. Ayé tí ẹ̀sìn ò jẹ. Ọmọ ìkọkẹrọ yóò jẹ so tẹ bá rí àwọn èèyàn tó agog tí wọ́n lọ tán pọ̀ ṣé ń gbọ́ kò ń ṣe ọmọ yẹn náà lọ fún kò ń ṣe antecedent ọmọ yẹn náà lọ fún. Ẹ kì í ṣe Seyi Tinubu nìkan ló jẹ ẹ máa gbọ́ àsọtàn yòókù náà wọ́n jọ jẹ́ papọ̀ njọ́ kan náà ni. àjọsọtàn yòókù náà ẹjọ́ kí ni tatu yari. ọba lóyin ni ọba lóyin of torí Yorùbá káwọn Fúlàní ṣe understand sórí antecedent bàbá ẹ̀ ṣé ń gbọ́ àwọn míì tí ó fẹ́ wá gan because of the daddy wọ́n gbọ́dọ̀ wá torí tán bá ti identify pẹ̀lú ọmọ wọn identify pẹ̀lú dádì ọ̀gẹ́tẹ̀ favour náà so gbogbo wọn wá síbẹ̀ yẹn that place was construction company àwa. radio garden ti ṣiṣẹ́ ẹ lọ yẹ̀wò padà. àwọn consultant àwa gbogbo wọn máa wá ṣe ti understand not because of that man but because of his father tán báwo náà ti ní wá ìyẹn bẹ́ẹ̀ yẹn. so tó ní pé bàbá rẹ̀ jẹ́ president sí gbogbo nǹkan rẹ̀ ọ̀tọ̀ sí mọ́. ẹ gẹ́tì ẹ o ó tún mú nǹkan rẹ pọ̀ sí ni o. the guy is an ẹ̀ parí ọ̀rọ̀ mi o. Kò yẹ kó pọ̀ sí mọ́. That's a technical ó yẹ kó pọ̀ gan that's a technical question tó involve with technical answer ṣe understand a fi technical answer sí. ẹ ṣe rí imperial majesty ọba Olúbàdàn of Ibadan land wọ́n sọ̀rọ̀ kan. ẹ jẹ́ àyè fóònù tó ń dún o. wọ́n sọ̀rọ̀ kan tí mo rí pé is very cerebral highly intellectual and knowledgeable somebody that has passed through every stratus of life when it comes to administration Olúbàdàn of Ibadan land wọ́n ní jurisdiction àwọn Ibadan land ni. Of course. wọ́n dẹ̀ ní 11 local government ní jurisdiction àwọn. bẹ́ẹ̀ ni. wọ́n ní àwọn òsìjú bẹ́ẹ̀ ire ibẹ̀ làwọn sì ń wá. no ibi tí wọ́n jọ èlé lórí náà nìyẹn náà. ọ̀nà wọ́n tún sọ ni wọ́n. àwọn nìkan ni wọ́n nírú lẹ́tà yìí lọ́wọ́ according to baba Olúgbọ́n. ẹ máa gbọ́. Olúbàdàn of Ibadan land. àwọn nìkan nínú gbogbo ọba àwọn nìkan ló fún un lẹ́tà. yes na because Ibadan is not Ibadan town. wọ́n ní kò sí ti ń jẹ́ Ìbàdàn land ni a ní city tó pọ̀ nínú ẹ̀ a ní land tó a ní towns tó wà nínú ẹ̀ tó pọ̀ Ìbàdàn nìkan ní Ìbàdàn land. so àwọn yòókù kínní kan ìlú wọn kínní kan ìlú wọn. Ìbàdàn land sani Ìbàdàn. Ògbómọ̀ṣọ́ land náà wà. Ògbómọ̀ṣọ́ that is a coinage. That's a contemporary coinage. Ẹ̀bọ̀ ṣé ẹ wá sọ Ògbómọ̀ṣọ́ land ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dilẹ̀ Ìbàdàn ni. No, wọ́n sọ yí pé lẹ́tà tó according to baba Olúgbọ́n Thursday o. wọ́n ní pé wọ́n ní Ògbómọ̀ṣọ́ wọn f'Ògbómọ̀ṣọ́. that is ìtọ́ wà láàrin Olúgbọ́n àti Ṣọ̀ún ẹ má jà lọ bẹ̀. another issue nìyẹn. ó ti pẹ́ wọ́n ti wà lórí ẹ̀yìn. ọ̀rọ̀ jurisdiction lè mi sọ mi ò fẹ́ mi ò mọ Ògbómọ̀ṣọ́ land tàbí Ọ̀yọ́ land. ó ti pẹ́ gan wọ́n ti wà lórí ẹ̀yìn. ẹ máa gbọ́ èmi ò mọ Ọ̀yọ́ land tàbí Ògbómọ̀ṣọ́ land tàbí anything land Ìbàdàn land ni mò ń sọ lọ́wọ́ yìí that has been document to wà lórí ẹ̀ ti wà from ages from years you understand and when Ibadan became what it is now we know what Ibadan stands for
you understand unity cohesion synergy on what Ibadan stands for. Ibadan stands for unity. That's what they pé wọ́n gbìjà àwọn tán bá fẹ́ yàn jẹ wọ́n gbìjà àwọn jà wọ́n rán wọn ṣe pọ́n lọ bí báyìí wọ́n sì ní wẹ́yìn wò láti rí pé wọ́n sacrifice. Ibadan is full of sacrifices. Sacrifice ni pé to bring unity sanity cohesion synergy into the Yoruba land in general. àbí bàtà sá lọ ń jagun gbà yẹn ẹ̀mí sá ń ṣòfò ṣùgbọ́n síbẹ̀ àsọpá àní gbìjà Yorùbá mọ́ àsá ń jagun náà ni. so àwọn ló ń gbìjà Yorùbá máa gbọ́ à ń gbìjà Yorùbá gbogbo àgbàdo ọmọ ogun alọ́mọogun lẹ̀ ni because of what we consist of or consisted of. no kì í ṣe ẹ̀yin náà lẹ́ni wọ́n dájọ́ ni o no wọ́n dájọ́ ni o historically. tó bá dáwọ́ jọ sákàǹtì mi ta ló ní sákàǹtì ẹni. a ó lè ní. gbogbo ọ̀nà àdájọ́ ni èmi mo là káǹtì ẹgbẹ́ ó ti kíní. so now ọ̀rọ̀ ìtàdé sọ etí Aláàfin kọ̀ǹfà of course Aláàfin lè kọ̀ǹfà oyè Yorùbá land lé anybody lórí because wọ́n fi pé it's within his jurisdiction ṣe to understand tí mo ń sọ and èmi ò dẹ̀ kí n fẹ́ lọ láti máa wò pé tẹ́ni tọ́ láti ṣe àbí òṣè but you see the motive anybody ní mind ọ̀nà mọ motive tó ní mind. àwọn méjèèjì ọba méjèèjì sì ti jọ sọ ó ti clear láàrin àwọn méjèèjì but the reason tá a ṣe ní ká tún lọ bẹ̀ ni pé the noises tó wà lórí social media they are not helping Yoruba race. Neither helping Odùduwà. In terms of synergy ni. There is no problem between both of them but there is problem láàrin àwa ọmọ wọn. àwa ọmọ wọn la bẹ̀rẹ̀ sí ní búra wa Ọ̀yọ́ ń búfẹ̀ Ifẹ̀ ń bọ̀yọ́ kálukú ń dá sí wọn sọ oríṣiríṣi we should not go there.